hello. ẹ mọ̀ káàárọ̀ sá o. bàbá mi káàárọ̀ ẹ̀ parẹ́ dé o. orúkọ mi ni Abdulsalam. kì í dárúkọ lórí ètò ìsàkílẹ̀ ńlá kọjá sà. oh I'm sorry ẹ má bínú sá o. n tí mò ń là kọjá pọ̀ níwọ̀n ba lórí tí bàbá tí màmá yẹn wí. ọpọlọ yóò ní dàrú prince wàhálà ò ní dé bá ní iṣẹ́ yín yẹn o. ọ̀rọ̀ gidigidi gan-an ni màmá yẹn wà sọ́ńbẹ̀ yẹn nítorí ẹ̀gbọ́n mi gan-an lára nìyẹn. wọ̀lọ́ ìtàlá ìsúná bìláìbìláì làṣìláwà mo fẹ́ sọ fún pé ọkọ ọmọ mi kò sí mo fẹ́ lè máa pọ̀n sẹ́yìn nígbà tó wà lójú ọ̀nà. màmá tó jẹ́ ìyàwó mi gangan ṣe ó láìkẹ́ débi pé àṣì ọkàn fi ojú sínú ọkọ̀ ojú ìta ló fi sínú ọ̀rọ̀ táwọn ìkọjá bẹ́ẹ̀ mo dúpẹ́ fọlọ́n sá ṣùgbọ́n ọmọ mi ló wọ̀ lọ́kọ̀ ọmọ kankan pínpín. kí ló ṣe fún yín? kí ló ṣe fún yín? àkọ́kọ́ oníkọ́mọ̀ ṣiṣẹ́ kankan mo ní pẹ̀lú sàtífíkẹ́ẹ̀tì ẹ̀ yìí kọ́mọ̀ ṣiṣẹ́ ṣọ́ọ̀ṣì lòun máa ń tiẹ̀ yẹn ọkọ ó ṣe olùwòsàn àbí ògbóǹdì àgbóná máa ń pè olùdènà àbí agbèjà sáníṣe ṣọ́ọ̀ṣì ní gbé ó sáré kọ́ mọ̀ mi ó sábà tiẹ̀ lọ sí ibiṣẹ́ kankan ní ṣé kọ́ mọ̀ pé ó kàwé ní oníṣàtì ẹ̀ lọ́wọ́ ni èmi ò gbà yẹn o a sì rú rẹ̀ báyìí títí dé láàrin ọdún kan àbọ̀ tó fi bímọ kò jẹ́ kọ́ ọmọ lọ ibiṣẹ́ kankan ọmọ bímọ àkọ́kọ́ kò lọ ibiṣẹ́ ó bímọ ẹlẹ́kejì báyìí mo ní wọ́n lọ bó mo sì fẹ́ ṣe ṣe lọmọ tó wá ń wá sọ́dọ̀ wa lọ́tún ló sì wá gbà kan mo lé mi ò lè ṣe mi ò lè mọ ó ti tó gẹ́ kò sàgbára kankan mọ́ ní ìsáàmù nǹkan tó jẹ fúnra wọn tó fi lóyún ẹlẹ́kẹta báyìí mo ní wo ó ti tán ọ gẹ́gẹ́ ibẹ̀ wá ní wàhálà tí wàá bẹ̀rẹ̀ débi pé bó ṣe bímọ ẹ tán ọjọ́ tó bímọ ẹ tán àárín ọ̀sẹ̀ méje síra wọn kò ju yẹn lọ bí jíjà sí ìjà táwọn ìwà bẹ̀rẹ̀ ọmọ wa wálé mi ó wálé mi báyìí mo ní kí ló dé padà sọ́dọ̀ ọ̀pọ̀ ẹ̀ náà tó bá ń bẹ̀bẹ̀ ló ń sọ fún ká mọ́ fọ̀rọ̀ òun sáwọn èèyàn ní kí n mọ̀ wùlẹ̀ lé mo ní sọ tí ohun tó gbé ẹrí nísìn ọkọ bá wánu lé pẹ̀lú ẹ̀ bó kọ́ sí wánu lé náà tẹ bá rí nínà lójú mi tí mo wà níbí ìgbé mi sọ kíní kan fún ẹ o máa sọ fún ẹ ní tòótọ́ tó bá ṣẹ̀ṣẹ̀ Ọlọ́run dárí jì mí mo ní ìjìyà rẹ̀ olú sì wà lọ́wọ́ Ọlọ́run onítọ̀ ọdúnwè wọ́n ṣe bẹ́ẹ̀ fún wọn náà ní agbára Ọlọ́run ní ojú mi tó di ọmọ mi mú báyìí tó sí náà lára mi àpò ní wọ́n ṣe bẹ́ẹ̀ fún ọ ọmọ ti kúrò lọ́dọ̀ rẹ̀ ní máa dúpẹ́ fọ́lọ́run pé ọmọ mi tó kúrò lọ́dọ̀ rẹ̀ ní ó ti ń kọ́lé lọ́wọ́ báyìí ní ó lóun ọlọ́kọ̀ kankan mọ́ ọwọ́ àwọn ọ̀nà kọ̀nà kí ni ẹ̀hàn ẹ̀yà wà wọ́n gbogbo àwọn èèyàn wá ń pè mí lọ́tọ̀ lọ́sì ní ìlú sọ pé torí rẹ̀ mo fi sáwá bàdàn ẹni gbàgbọ́ pọ̀lẹ́ ọlọ́ba mi ń gbọ́ wọ́n wá ń pè mí lọ́tọ̀ lọ́sì ẹ̀ máa parí ìjà wọn ká ṣe kíní ọmọ mi láyé òun àtọkùnrin yẹn o àtọkọ mi ó lóun fẹ́ kankan mọ́ láyé òun tó ṣe wa ó ti fẹ́ parí ilé ẹ̀ nísìnyí o 3 bedrooms. wọn ní gbókù ẹ lọbẹ pẹ̀lú agbára Ọlọ́run. àmì bàbá mi. ẹ jẹ́ǹjẹ́ nínú rọrùn nínú àlàáfíà pẹ̀lú agbára Ọlọ́run. ṣé ẹ ráwọn tí wọ́n parí ìjà yẹn dáàdì ẹ̀bùjó wọn ti yín ò ní bàjẹ́ ẹ̀bùjó wọn. àdá fún bàbá mi. ńgbà tọmọ yín fìtìnátì nínú ayé nínú ìrìn àjò ìgbéyàwó ara àwọn tínú wọn ń dùn jàgídí yòdò nìyẹn tínú wọn ń dùn lórí pé ọmọ yín ò ní ibùjókòó ara wọn nìyẹn báàrin ṣe jẹ́ ni ẹ̀bùjó wọn ni dáàdì kí mo pèsè kódà tó bá ju bíbù jù lọ gan máa tó ilé ìpín fún wọn ẹ jèrè ọmọ yín gbogbo lọ́tọ̀ lósì àmì bàbá mi ẹ ṣe mo dúpẹ́. àgbègbè sí ayé ọmọ yín ò bá tèkì ṣèpù ni ẹ má jẹ́ kí n tàn yín ọkùnrin yín ò ní bẹ̀bẹ̀ padà kò ní bẹ̀bẹ̀. ẹ̀bẹ̀ táwọn wí pọ̀ gan ni. jáde ayé yín ò ní bàjẹ́ ẹ jèrè ọmọ yín. ọmọ tí yẹn bí fún ọmọ kìíní first born rẹ̀ ó wà ní yunifásitì báyìí nísìn èkejì èyí tó sì kejì òun náà wà ní secondary school bẹ́ẹ̀ ẹlẹ́kẹta làwa mú sọ́dọ̀ nítorí ẹlẹ́kẹta yẹn oṣù mẹ́jọ ilé ọ̀dọ̀ mi lọ́mọ yẹn ti rìn oṣù mẹ́jọ lọ́wọ́ lọ́dọ̀ mi ló ti dàgbà everything school tọmọ yẹn lọ fi sí wàhálà ọkùnrin wọn ò bí bẹ́ẹ̀ kọ́ lẹ́mẹ̀ẹ́ láti kó wọn sanwó school ẹ̀ lọ́ọ̀bà mi wọn ò bí bẹ́ẹ̀ wọ́n pe school kan ní adiaho mọ́mọ́ ok sorry. Ọlọ́run ní fiyín lẹ̀ dáde Ọlọ́run ní. èmo dúpẹ́ o ẹ jèrè ọmọ yẹn jèrè ọmọ. àmì kíkọ́ ọmọ yẹn ọmọ gbàdúrà gidi gangan kọ́ ọmọ gbàdúrà o ọlọ́ọ̀bà ọlọ́jọ́ ní ọmọ fún yín sí o wàhálà òní jọba yìí náà tẹ̀wá gbogbo wa o èmo dúpẹ́ pírèsì rédíò ní jóná láíláí òkè lẹ́ẹ̀mọ́ lọ o ẹ ṣé mo dúpẹ́ bàbá mi ẹ ṣé o.